gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Friday February 20 ọdún 2026 tá wà nù ẹ̀ yìí. mo kí Ọlọ́run ọba mo ṣègbó Olódùmarè ìbà akọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run mo ṣe bọ̀rùnmìlà àtórí ẹni tí ò sún ọ̀ṣẹ́ ẹlẹ́rìí ìpín tòun tayọ̀ mọ́ mojúbọ ọkùnrin mojúbọ obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí ẹ pín kó jẹ́ wúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20 ẹ ní láti kíyèsára dáadáa lọ́jọ́ tòní o àwọn bùkátà kan lè yọjú lọ́jọ́ tòní tó ṣe é pé o lè fẹ́ bí kí ẹ náwó rẹpẹtẹ lọ́jọ́ tòní tàbí àwọn owó tẹ̀ orúkọ rárá gbogbo pílánù tẹ ní fún ìdàgbàsókè ara yín ó lè jẹ́ pé àwọn nǹkan yìí ló máa fẹ́ tiẹ̀ díẹ̀ lọ́jọ́ tòní o ẹ rí dájú pé fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní ẹ kíyèsára ẹ má kánjú pinnu àbí yára gbé ìgbésẹ̀ tó jọmọ́ tó wúrà lọ́jọ́ tòní ẹ mọ́kàn balẹ̀ ẹ tẹpámọ́ṣẹ́ lè ní ẹ ṣọwọ́ náà kẹ má ṣe nànà àpà ẹ sì jìnnà sí pé àwọn nǹkan bíi ó sú mi ó rẹ̀ mí bíi frustration èyí tó ṣe pé màlẹ́bí kan ò fẹ́ dá sí yín lọ́rùn lọ́jọ́ tòní ẹ kíyèsára aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ èròpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní ẹ máa wà very sensitive bẹ́ẹ̀ sì lè máa wà emotional púpọ̀ ìmọ̀lára yín máa lékè ńkà lọ́jọ́ tòní ọjọ́ tó ṣe é pé ẹ máa experience àwọn feelings kan téyì sì lè fẹ́ bí kí ẹ máa ronú nípa ìgbésí ayé tuntun kí ẹ máa ronú nípa bí ayé tuntun ṣe máa rí ẹ máa wò pé táyé mi bá yí padà báyìí ló ṣe máa lọ ìbá tiẹ̀ yí padà báyìí lásìkò yìí ayé mi ò bá tiẹ̀ tó dára báyìí gbogbo nǹkan yẹn lẹ́ẹ̀ máa rò lásìkò yìí ó tó ṣe é pé èròǹgbà ọkàn yín máa lágbára ohun tó ń sọ sí yín lọ́kàn máa lékè ńkà lọ́jọ́ tòní àwọn ohun tó ń sọ sí yín lọ́kàn ìjẹ́ tó ṣe é pé ó fẹ́ tọ́ yín sọ́nà nípa ìgbésí ayé tuntun èyí tí ẹ tún fẹ́ gbé yìí ẹ rí dájú pé ẹ tẹ̀lé àwọn àlàkalẹ̀ èyí tí èròǹgbà tó ń sọ sí yín lọ́kàn yìí èyí tó ń fún yín èyí máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú tí ẹ bá tẹ̀lé ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá àkókò láti ṣe prayer dára aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tó dára fún ìbádọ́rẹ̀ẹ́ lọ́jọ́ tòní jẹ́ o ọjọ́ tó ṣe é pé dára kẹfì báwọn ọ̀rẹ́ ṣe ló jẹ́ ẹ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín àtàwọn olólùfẹ́ yín ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ ṣe alábàápàdé ọ̀rẹ́ tuntun lọ́jọ́ tòní láàyè iṣẹ́ àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín dáadáa tó sì jẹ́ pé wọ́n á gbárùkù tì yín àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ gbárùkù tì yín àwọn èèyàn tó sì súnmọ́ yín náà wọ́n á dúró tì yín gbágbágbá gbogbo nǹkan kíkan tí ẹ bá ń ṣe tó bá dàbí ìgbà pé ó le koko láàyè iṣẹ́ ìrọ̀rùn báyìí ni ẹ fi ṣe nígbà tí ẹ bá ti rí aládùúró tì ẹ tẹpámọ́ṣẹ́ lè ní ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ sky blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pẹ́ ní láti wà very careful dáadáa láàyè iṣẹ́ látàrí pé situation kan èyí tó ṣe é pé ẹ̀ ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí rárá ó lè fẹ́ wáyé lọ́jọ́ tòní níbi iṣẹ́ tó máa fẹ́ bí kí ẹ ná owó rẹpẹtẹ lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí irinṣẹ́ kó dédé dáwọ́ṣẹ́ dúró ní ẹ fẹ́ nídìí kí ẹ náwó lé lórí ẹ rí dájú pé kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun ẹ wà well detailed kẹ́ fètò sí nǹkan yín dáadáa kẹ́ má bàa ṣe mistake lórí ohunkóhun tí ẹ bá ń ṣe kó má bàa bí stress tó pọ̀ fún yín ẹ fi ìfọ̀kànbalẹ̀ àtọpọlọ pípé tọ́lọ́ fún yín ẹ fi yanjú gbogbo nǹkan tó bá dàbí challenge sí ibi iṣẹ́ lọ́jọ́ tòní ẹ má dà sọ́gọ́ tí wọ́n pè yín sí àbẹ́yìí tí ó kàn yín ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn gbogbo plan yín kí ẹ pamọ́ láṣìírí kó lè padà rí bí ẹ ṣe ń fẹ́ kí ẹ sì mú sùúrù lò aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ máa fi jáde ẹ máa fi wá ìmọ̀ ló jẹ́ ọjọ́ tó dára láti fi wá ìmọ̀ ní ẹ gbìyànjú láti wá ìmọ̀ nípa àwọn nǹkan tó ṣe ń pẹ́ tí ń fẹ́ láti mọ̀ látọjọ́ pípẹ́ ẹ bá kọ́ ẹ̀kọ́ lọ́jọ́ tòní nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan á ràn ìgbésí ayé yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní pẹ̀lúpẹ̀lú lọ́jọ́ iwájú tó sì jẹ́ pé ọ̀pọ̀ yín gan ṣeṣe kí ẹ rí àwọn kọ́sítọ́mà kan láti òkè òkun lọ́jọ́ tòní tó jẹ́ àwọn kọ́sítọ́mà tuntun tó ṣe é pé ẹ tún lè ráwọn àǹfààní kan láti òkè òkun tàbí ilé òkèèrè lọ́jọ́ tòní nǹkan máa lọ bí ẹ ti ṣe wíṣì o ó ti ṣe òyìn báyìí lọ́kàn báyìí ló ṣe máa rí lọ́jọ́ tòní ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wà ní ìdùnnú dára aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní
ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ẹ máa experience àwọn ìyípadà kan lọ́jọ́ tò nínú ìgbésí ayé yín o. Ó lè jẹ́ pé bóyá àwọn ìdíyà kan tó lè bí ìyípadà ló máa wá sí yín lọ́kàn, tàbí kẹ́yìn fúnra yín máa fíìlì ẹ̀ bí ìgbà pé ó dàbí pé standard mi tún yàtọ̀, ìgbésí ayé mi ti ń yí padà. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti introspect kí ẹ ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín, nípa àtẹ̀yìnwá, kẹ́ tún wòye sí bí ẹ ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí, kí ẹ dúpẹ́ lọ́wọ́ orí yín, kẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín, kẹ́ sì ronú nípa ọ̀nà tẹ́tú lè gbé gbà, kẹ́ ronú nípa ìgbésẹ̀ tuntun tẹ́tú lè gbé láti jẹ́ káyé yín tún yí ní ìdàgbàsókè, láti jẹ́ kí ìpòpadà rere kó dé bá ìgbésí ayé yín. Ẹ wá tẹpá mọ́ṣẹ́, ẹ fètò sí nǹkan yín lénìí, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú, ẹ pílánì lórí nǹkan tuntun tẹ́tú lè ṣe láti jẹ́ kí ìtẹ̀síwájú kó tún dé bá ìgbésí ayé yín. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí ẹ bára yín ní ipò kan tó ṣe pé bí olólùfẹ́ yín kan ló máa fà á, tàbí èèyàn kan tí ẹjọ́ súnmọ́ra láàyè iṣẹ́ ló máa fẹ́ fà á, tí iṣu ìṣí lè fẹ́ ṣàkóbá fún ọ̀rọ̀ ibiṣẹ́ yín. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ó sì lè fẹ́ fa kí ẹ ní stress tó pọ̀ tẹ́ máa go through lọ́jọ́ tòní, tàbí kí bẹ̀rù bójó àbá ìbàlẹ̀ ọkàn wáyé. Bẹ́ẹ̀ sì ló tún lè fa kí ẹ fẹ́ ná owó kan tàbí àwọn kankan tó ṣe pé orúkọ rárá. Kódà ọ̀rọ̀ owó yìí ó lè kọ́ sí ìṣù láàrin èèyàn àti ènìyàn kan láàyè iṣẹ́. Ẹ ní láti wà very calm, ẹ fọpọlọ pípẹ́ tọ́lọ́ ń fún yín, ẹ fi yanjú gbogbo nǹkan tó bá dàbí ìṣù lọ́jọ́ tòní o. Ẹ má finú tán ẹnikẹ́ni rárá, ẹ má gbára lẹ́nikẹ́ni rárá, ẹ mú sùúrù lò, kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ rárá lénìí kó dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ó ṣeé ṣe káwọn nǹkan tó dàbí responsibility tuntun, àwọn nǹkan tẹ́ fẹ́ iṣẹ́ lé lórí bí àwọn task tuntun kó tún jẹyọ lọ́jọ́ tòní, tó ṣe é pé á nílò kẹ́ gbájúmọ́, á nílò kẹ́ fálẹ̀mọ́ dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí èní dàbí ìgbà pé ẹ máa fẹ́ busy díẹ̀, ẹ máa fẹ́ stress ara yín díẹ̀, ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé gbogbo kan kíkan tó bá wà níwájú yín bí iṣẹ́, ẹ mú wọn kúrò lọ́jọ́ tòní, kẹ́ má fi dọ́là rárá. Ẹ wá gbájúmọ́ṣẹ́, kẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí, ẹ máa padà ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe pátá. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 creativity yín máa lékè ńkà lọ́jọ́ tòní o. Ẹ máa wà very creative, àwọn idea tuntun máa wá sí yín lọ́kàn tó ṣe é pé tẹ́ bá lò wọ́n lọ́jọ́ tòní á jẹ́ kẹ́ ṣàṣeyọrí lórí ohunkóhun. Ọjọ́ tòní tún jọ́jọ́ tó ṣe é pé ó dára ká fi ṣe nǹkan tuntun fún àwọn ọmọ yín o. Àwọn nǹkan tẹ́ bá ṣe fún wọn lénìí nípa dídùn wọn nínú á jẹ́ kí àgbáńláyé tá wáyé ìyẹn yúnífásì á jẹ́ kí gbogbo wọn náà kí wọ́n fẹ̀yìn sí yín, kí wọ́n ṣe yín dáadáa, kí wọ́n ṣe yín láàánú, iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ, tó ṣe é pé àwọn èèyàn máa ṣẹ́rìṣì ẹ̀ dáadáa, àwọn èèyàn máa accept iṣẹ́ yín púpọ̀, tó ṣe é pé máa experience àwọn oríire lọ́jọ́ tòní. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn lénìí, kẹ́ sì rí dájú pé pa àwọn sí Kristi yín mọ́ kí ó lè padà rí bí ẹ ṣe ń fẹ́. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má gbàgbé láti ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní òṣèjọ́ tó fi bẹ́ẹ̀ dára rẹpẹtẹ pàápàá nínú ilé yín, torí ó ṣeé ṣe kí iṣu owó ó fẹ́ fa ìjà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín kan tàbí ẹ̀yin àti ènìyàn kan tó súnmọ́ yín pẹ́pẹ́kí ní inú ilé. Ọjọ́ tòní ẹni láti rí dájú pé avoid misunderstanding ní gbogbo ọ̀nà, ẹ avoid ìjà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó ṣe pé olólùfẹ́ yín ló máa ní fọ́ọ̀tì o, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ mú sùúrù lò pátápátá kó má bàa ṣàkóbá fún ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín tàbí ìbáṣepọ̀ mọ̀lẹ́bí yín. Ẹ mọ́kàn balẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó ṣeé ṣe kí ẹ máa náwó lọ́nà tó pọ̀, kẹ́ máa náwó tó ṣe pé ẹ expect rárá, bóyá látàrí nǹkan tí fámìlì kan ṣe tàbí látàrí olólùfẹ́ yín kan, kẹ́ máa náwó rẹpẹtẹ lọ́jọ́ tòní. Téyì sì máa jẹ́ kí àkàn yín pòrúurú díẹ̀ tàbí kí ẹ fẹ́ stress ara yín bákan. Ẹ ṣáà nígbàgbọ́ pé gbogbo issue tó bá wáyé lọ́jọ́ tòní pátápátá kò tún ní wáyé lọ́la o. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun, ẹ mú sùúrù lò, ẹ gbà láfíà láàyè, ẹ má ṣe lè rí ohun tẹ́lẹ̀ múṣẹ fún yàn, kí ẹ sì má ṣe lẹ́ǹkan ra mẹ́nikẹ́ni lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 nǹkan máa lọ dáadáa láyìíká yín o. Kódà ìfọ̀rọ̀wérọ̀ láàrin ẹ̀yin àtàwọn tó súnmọ́ yín pátá ó máa lọ dáadáa, ìbáṣepọ̀ yín máa dùn, alárinrin,
ọjọ́ tòní ẹ̀yin fúnra lára yín ẹ máa ní ọpọlọ pípé tó ṣe é pé àwọn inspiration tuntun àwọn idea tuntun máa wá sí yín lọ́pọlọ tó ṣe é pé ó máa ràn yín lọ́wọ́ ní gbogbo ọ̀nà lọ́jọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ lè experience àwọn opportunity tuntun látara àwọn tó ṣe é pé wọ́n súnmọ́ yín bóyá bí ọ̀rẹ́ tó ṣe é pé opportunity yìí tẹ́ bá lo ọpọlọ pípé yín àti bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí ó ṣe é ṣe kí opportunity kó jẹ́ ti yín ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ní láti ṣàwọn kan tá a mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ tẹpá mọ́ṣẹ́ ẹ wà positive ẹ má ṣe wá jẹ́ kára tí wá yà yín ju bó ṣe yẹ lọ kẹ̀kẹ́ sára aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀rùn níràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 àwọn opportunity owó tuntun ó ṣeé ṣe kó wà fún yín lọ́jọ́ tòní o ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan tó máa wà lọ́pọlọ yín kò ní kọjá owó tàbí àwọn kan ní expect àwọn nǹkan tó dàbí idea lọ́tún lọ́sì tó jọmọ́ tówó lọ́jọ́ tòní ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti kówó lórí nǹkan láti invest lórí okòwò ẹ máa padà jẹ àǹfààní rẹ̀ lọ́jọ́ iwájú ẹ lè bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù tuntun ẹ lè bẹ̀rẹ̀ business tuntun lọ́jọ́ tòní gbogbo ìtẹ́ bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní á bí àǹfààní àtòrè tó pọ̀ fún yín lọ́jọ́ iwájú ẹ fi ìgboyà mójútó ohunkóhun ẹ fi ìgboyà gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ lọ́jọ́ tòní ẹ ní regret rárá aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ èyí tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.